the orders. Yeah. So it makes sense what you're doing. But if somebody can't buy one. It does make sense. And like, if they say they've seen it and they want to grab it, it's just that if we get it in. نماك بما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلاة وسلاما على نبينا وحبيبنا ومولانا رسول الله صلى الله تعالى وسلم عليه وبعد. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ànábì k'Ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ fún, kó bá ṣàlékún ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Gbogbo àwọn àfáà wa bá wa ti máa tọrọ rẹ̀. Àfáà wa àgbà Tajul Adabi, bàbá wa Alhaji àgbà Sheikh Adam, bàbá wa ní Àgbàjì, àti gbogbo àwọn àlàrí Ọlọ́run lórígun mẹ́rẹ̀ẹ̀rin Ìlọrin, àtàwọn tí wọ́n ṣáájú wọn, àfáà àgbà Sheikh Alimi, àtàwọn tí wọ́n wá lẹ́yìn gbogbo wọn náà, Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn. Gbogbo àwọn tí wọ́n wà lénìí tí wọ́n ń jà àfáà fún wa, látọ̀rí bàbá wa àgbà Tajul Khalifatu bàbá Alhaji àgbà, bàbá Sẹ́ríkì Màlàmí àti gbogbo àwọn olóyè ọba ìlú Ìlọrin lápapọ̀, Ọlọ́run bá wa pẹ̀lú wọn. Kí ọ̀rọ̀ mọ́gùn, gbogbo wa náà láti rí ohun tí ń ṣẹlẹ̀ láti àárọ̀. Wọ́n ń sẹ́ndì àwọn fídíòs yẹn sí mi lọ́tùn lósì, gbogbo ẹ̀ náà ni à ń wò. Nínú àwọn èyí tí wọ́n sẹ́ndì, aláwọn tí ó bà wá nú jẹ́ sọ lọ́pọ̀lọpọ̀, àṣẹrẹ́ni tó fi ọmọlúàbí ṣe tiẹ̀. Kọjọ́ mọ́ lọ púpọ̀, ọ̀rọ̀ mẹ́ta péré ni mo fẹ́ sọ, àbí méjì. So alákọ̀ọ́kọ́ òun ni ọ̀rọ̀ tó lù àlékè ọlá sọ tó bá gbogbo wa sọ, bismillahir rahmanir rahim. Olúwa ní la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu littaqwa. Ẹ má jẹ́ ẹ̀ṣẹ̀ nìkan tó ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ìjọ kan tí wọ́n ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ìlú kan tí wọ́n ṣẹ̀, ala alla ta'dilu, kẹ wá pa ṣíṣe déédéé, kẹ parẹ́ kù nù òwe yín, wọ́n parẹ́ mọ́ síbẹ̀. Olúwa ní i'dilu huwa aqrabu littaqwa, kẹ ṣe déédéé yẹn, kẹ gbé ti A fún A, B fún B and C fún C, òun ní jẹ́ pé èèyàn jẹ́ olùbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run fẹ́ràn àwọn tí ó lè ṣe déédéé púpọ̀, qawlan wa amalan. Inna Allaha yuhibbul muqsitin. Ọlọ́run ló ń fẹ́ràn àwọn tí wọ́n ń ṣe déédéé. Nabi sallallahu alaihi wasallam nínú àdísì tó fẹsẹ̀ rinlẹ̀ tí Imam Muslim gbà wá àtàwọn míì, Ànábì ní innal muqsitin, àwọn tí wọ́n bá ń ṣe déédéé, ala manabira min nurin. Innal muqsitin, àwọn tí wọ́n bá ń ṣe déédéé, inda Allahi, lọ́dọ̀ Ọlọ́run, ala manabira, ipò tí wọ́n wà yóò ga bí mímbàrí sí máa ga, táwọn èèyàn wà nílẹ̀ bí wọ́n sì wà lálkìyámà nìyẹn. Min nur, inú mọ́lẹ̀. Ọlọ́run kó fà wá àti yín sínú wọn. Náà ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ni pé ẹ̀ṣẹ̀ táwọn bàbá yìí ṣẹ̀ gan ni ò ní yéèyàn, tí wọ́n bá ń bíra yàn ẹ̀ṣẹ̀ kí Alhaji àgbà ṣẹ̀ nísìn. Tí a bá rí àwọn, ta ni wọ́n ń nà, ta ni ń ké, ta ni ń ké tara, ta ni ìnira kíké ń bá, ta ló ṣẹ̀ kí n ta Alhaji àgbà ń belé, kí n ta àfá àgbà ń belé, àfá Zaki, ó kọlé wọn nu, àbúkọ kọ̀bílà àfá Zaki. Kò sí ilé ará Àgbàjì ń bẹ̀, kò sí ilé ìmọ̀lé ń bẹ̀, ilé iná bábà, ilé àwọn àfá àgbà Tajul Adabi kò sí ń bẹ̀. Yìí ṣe tẹ́ ń pa ó kọ ẹni tí èsì fámílì wọn mọ́nu fámílì wọn.
àbẹ́sẹ̀ tí wọ́n sàṣẹ náà ni pé wọ́n kọ́ ẹni tó kọ́ àfa Sàkí ń kéwú. àwọn tí wọn ò tó ọmọ Alhaji Àgbà Bíńlé ọmọ Tajul Adabi wọn láwọn ń ha Tajul Adabi láti òkè, Alhaji Àgbà látòkè dókè. aláwọn tí wọ́n fọmọlúwàbí ṣe o. àwọn ń pọ ọmọ kan ní golden son of kìnìkan Markaz àti máa ń rọrọ rẹ̀. bẹ̀rù àti ìbọ̀tán tara rẹ̀ náà. gbogbo mo lè sọ tó bá délẹ̀ tán yóò kú wọ nìkan lọ́wọ́jú Ọlọ́run yóò sì kú wọ nìkan láyé ń bí yìí náà. àtọmọ kan náà tó náà máa lógo báyìí. àtàlákùnrin kan níwò ọmọ wo ni mo rò pé yóò ṣògbó nígbé àbí kan máa ń jọyìn àwọn Lárúbáwá papọ̀ báyìí yóò ṣàfẹ́ máa sọ Lárúbáwá ìmẹ́ńtọ́ sọ fún gbogbo Lárúbáwá. yóò ṣàmà da gbogbo nǹkan rú ní Bismil Markaz. àmọ́ àbú ẹ̀yìn wàláhì bó tí ń sọ yìí náà yìí bú ẹnì kankan yín torí pé ẹ̀yin kọ́lẹ̀ ń bú Alhaji Àgbà wàláhì. golden son of Markaz àbí kìnnìkan ìwọ kọ́ ló ń bú àfa àgbà Tajul Adabi wàláhì. ìwọ kọ́ ló ń bú Khalifatul Adabi yìí ìwọ kọ́ ń bú gbogbo àwọn àfa wa tí wọ́n ṣẹ́kù lónìí wàláhì làzim ìwọ kọ́. àfa Sàkí ni ń bú wọn. òun ní ń bú wọn. kílẹ̀ tó fẹ́ káwọn ẹ̀yin èèyàn náà kílẹ̀ fẹ́ káwọn àfáà wọ́n ṣe. àwọn àfáà wa Samahatul Walid al-Murshidul Aam li Jama'ati Ansarul Islam láǹsàrù Islam láì máa yé gbà àwọn àfáà wa yára. wọ́n kí gbogbo wa ń lọ kìí ṣe ẹ̀kan kìí ṣe ẹ̀mí gbogbo iná lẹ́ ń rí. ẹ bá tún wá fẹ́ sọ̀rọ̀ ẹ wàá tún mọ pa àwọn àgbàlagbà alálábòsí pé wọn ò ní pè wọ́n níjọ́ tí wọ́n ti ń pè wá yìí. àwọn bàbá wa tí wọ́n sẹ̀yìn ilẹ̀ tí wọ́n já àfáà fún yín tó ń já àfáà fáwa náà o níjọ́ ni wọ́n pè yín báwọn rí. ẹ má ṣàbòsí ẹ ṣe déédéé àwọn àfáà wa ń gbìyànjú àwọn bàbá wa ń gbìyànjú. Khalifatul Adabi yìí nafsuhu àwọn fún ara wọn wọ́n pè wá ń ta gbangba tí gbogbo yín náà rí kìí ṣe ẹ̀kan kìí ṣe méjì. bí wọ́n sì ṣe ń pè wá ń ta gbangba wallahi bí wọ́n sì ń pè wá nulẹ̀ náà èmi be that. wọ́n tún sọ fún mi jọ́ kan pé tó bá ti mọ̀ pé tó bá ń bú Alhaji Àgbà ara rẹ̀ ò ní gbé ọ́fíìsì mọ́wò. wallahi al-azim. èyí tí ń sọ yìí náà kí n kọ́kọ́ fi nǹkan kan lélẹ̀ kí n tó kílẹ̀ parí ọ̀rọ̀ mi kìí ṣe tó jó o. ní ẹ bá bọ́ àwọn Alhaji Àgbà form front náà níwà ibi tí mo wà lánàá náà níwà àmọ́ kí sáfẹ́ kí ló mọ̀ dàrú ni. àwọn Markazi wọn jẹ̀bi ń bí eléyìí wallahi wọn jẹ̀bi. Ànábì ní inna min akibaril kaba'ir inú ẹ̀ṣẹ̀ tó tóbi jù an yasubba ar-rajulu walidayhi ó ní kí ọmọ ṣépè an yal'ana Ànábì an yal'ana ar-rajulu walidayhi kọ́mọ ṣépè láwọn òbí rẹ̀. addahu ar-rasul min akibaril kaba'ir yani min al-kaba'ir kéèyàn máa ṣépè bí àwọn tí wọ́n bí láwọn tí wọ́n kọ́. Ànábì nínú ògbóǹtarìgì ẹ̀ṣẹ̀ ló wà kabiratun min al-kaba'ir. ẹ wà láwọn kan Ànábì ló bẹ́ẹ̀ o wọ́n á bí Ànábì pé èyí ṣe tọ́ mọ́ ọmọ ṣépè lé àwọn òbí rẹ̀ tí wọ́n bú wọn tó pọ́sibù bẹ́ẹ̀ Ànábì ní bẹ́ẹ̀ ni an yasubba ar-rajulu ar-rajula kéèyàn ọmọ bú ọkùnrin mi àbí kó máa bú àáfà aláàfà àbí kó máa so kìí ṣe mo sọ pé kìí ṣe ẹ̀yin Markazi gbogbo yín tẹ́ ń sọ kìí ṣe ẹ̀yin lẹ̀ ń bú wa kìí ṣe ẹ̀yin lẹ̀ ń rí dínkù àwọn àáfà wa kìí ṣe ẹ̀yin lẹ̀ ń ṣe ń ti kọ́ su ní makanati àáfà Sàkí ni. gbẹ̀yìn tí wàá jẹ́ akẹgbẹ́ mi nínú Àdàbíyà látòrí mi tájọ jẹ́ déédéé báyìí àti gbogbo àwọn tí wọ́n tún tẹ̀lé wa àtẹni tí ń sọ lọ́rọ̀ bíi tèmi tó náà ti ń pìrìpì àpò wọn ojú bọ́ǹbù dákun ṣe sùúrù àti wọ́n tí ọlọ́kọ̀ nǹkan
ẹ ṣe sùúrù torí pé àáfàá ló tọwọ́ wa bọ̀ kò sí ní tó kàn wá pẹ̀lú ìjà tí wọ́n ń jà kí làáfàá lọ dá sí sí Fásakì kí lẹ lọ dá sí sí ẹ̀yin lẹ lọ wá wàhálà ẹ̀yin lẹ lọ tọ́ná wọ̀rọ̀ kí lẹ lọ wàláhì ẹ ṣe déédéé huwa aqrabu inda Allah òun yóò sún yàn mọ́ lọ́hùn kò sí ń tọ́kàn wá lẹ́sẹ̀ kò sí ń tọ́kàn wá lójú kò sí ń tọ́kàn wá lẹ́sẹ̀ nítorí pé alájà wa wá sọ́dọ̀ yín lánàá lè wá fi jáde ẹ wá ní wọ́n bá wù àlìfíṣkì kìíní kan nǹkan kan ẹlẹ́rìí àti tí wọ́n dákọ̀ rẹ̀ ní abà wọ́n jà sí jàǹbá ìsìláàmù ò ní tò ìlú ò ní tò bàbá níjọ́ la fẹ́ bá lọ níjọ́ la fẹ́ bá lọ ìlú ò ní tò so àfáà alájà wá sọ́dọ̀ yín lánàá ẹ bẹ̀rẹ̀ sí ní sọ àwọn nǹkan kan kí ni wọn ò ní kọ́ àwọn èèyàn àfàwọn kèfèrí àfàwọn gbà àfàwọn hábà lè kí ó tó produce odidi Olóyèdé lè kí ó tó produce odidi Professor Hamza Professor Kakuri kọ́dà wọ́n produce títí tí wọ́n produce Sheikh Imran ilé kí ó náà ló produce mufti gbogbo Ìlọrin tòní tẹ́ ń jẹ́ khalifa àwọn báyìí ilé kí ó náà nù àbí kèfèrí làwọn náà dákun ẹja ntí ò bá ṣe kàn wá àwa kì í jíjẹ bí ó yẹ pé àwọn náà bá fẹnu àtẹkàn Alájà Àgbà níbi tí ò yẹ ń jáde pẹ̀lú gbogbo ara mi yẹn ni so àmọ́ eléyìí ẹ rí pé mo ń fáwọn èèyàn sùúrù ẹja stop ẹ̀ náà kí lẹ́sẹ̀ táwọn Alájà Àgbà ṣẹ̀ gan ó yẹ káwa àwọn àdàbí àkàbìrà wa àbí gbogbo Ìlọrin kábìrà wa pé kí lẹ́sẹ̀ àwọn bàbá yìí kí lẹ́sẹ̀ Alájà Àgbà kí lẹ́sẹ̀ Tajul Adabi kí lẹ́sẹ̀ Sheikh Adam tó yẹ pé kó dáadáa ẹ̀san ńláńlá ká lọ kó bá wọn wájú Ọlọ́run àbùkù èpè kọ́mẹ́ǹtì oríṣiríṣi lọ́rọ̀ ní kíkọ òun là ń lọ rọ́ bá wọn nù sáré ìsáburú ni kéèyàn máa ṣẹ̀yà àmọ́ ó yẹ kéèyàn ti tó gbọ́n náà pé ó ti tó báyìí àwọn tí ò tó wá ń kú adájọ́ ọjọ́ rẹ̀ ń kú àwọn dédé wá ń kú ṣé wá ṣe lọ́ bọ́lọ̀ ni kí lẹ́sẹ̀ àwọn bàbá yìí gan kí lẹ́sẹ̀ Sheikh Adam kí lẹ́sẹ̀ Alájà Àgbà kí lẹ́sẹ̀ Tajul Adabi kí lẹ́sẹ̀ bàbá Lágbàjì kí lẹ́sẹ̀ àwọn bàbá wọ̀nyí lọ́dọ̀ gbogbo wa ìyọrọ àmìlẹ̀ o ẹsẹ̀ wọn ni pé asàsúlà náà sí ilé madarisa ṣẹ̀ṣẹ̀ wọn nu pé máa hàdú lana turuq wasahalu lana subulaha abẹ́sẹ̀ wọn ni pé ja'aluna fursana al-manabir ashrafu al-aqtar kalla wa alfu kalla léyìí ṣẹ̀ṣẹ̀ wọn wọ́n rọ ẹ̀yin ọmọ ìyá wa Markazi kan méjì mo fẹ́ látòrí tèmi yìí tó fi dórí Fásakì àti gbogbo tí má jáde bíyà anybody nínú wa tó bá tẹ̀sẹ̀ ta ṣe kọ̀rọ̀ dọ́dọ̀ yín òun ni ẹ lọ bájà kò sí ní tọ́ka Alájà Àgbà ń bẹ̀ ilé rẹ̀ àtàwọn tí wọ́n bí òun ni ẹ lọ wá kẹ́ ẹ máa bú àwọn bàbá rẹ̀ f'Alájà Àgbà lẹ̀ f'Alájà Àgbà lẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ tiwa náà àní dọ́dọ̀ Sheikh Adam àní dọ́dọ̀ Mudirul Markaz àní dọ́dọ̀ ẹ̀ ń tẹnu bá ń hún tó fẹ́ kí wọ́n bú àwọn òkú òun kí n kálukú yóò sì tó bẹ̀rẹ̀ wá àti dẹ́bà máa ṣe nísìn gbẹ̀yìn àdàbíyà kẹ́ ẹ̀ tó bẹ̀rẹ̀ tó bá tàn kó fẹ́ bèèbú ni àbọ̀ fẹ́ sọ̀pọ̀tì ẹnìkan tí wọ́n ràn ó ń ṣe rẹ̀ dákun fi sí bẹ̀rẹ̀ wá sí rẹ̀ pé ó kọ iṣẹ́ Alájà Àgbà fọmọ wa jẹ́ iṣẹ́ tara mi ni o kí wọ́n lè mọ bí wọ́n ṣe mú ọ. Fásakì bá ti fi sí bẹ̀rẹ̀ wá sí rẹ̀ ni pé iṣẹ́ tílé òun làwọn wá iṣẹ́ tara wọn làwọn wá jẹ́ báyìí ó dọ́dọ̀ Alájà Àgbà ẹni tó bá lọ́rùn Alájà Àgbà ń gbà àbọ̀ fẹnu kan Alájà Àgbà bí Tajul Adabi ni dédé ní tó bá kan wájú Ọlọ́run yóò tó àwọn náà tó wá ń ṣe tiwa náà fún láyé ń bì
àwọn olóyè ọba lọ́rin àwọn ọba lọ́rin ṣéèkù àwọn alájà àgbà àwọn bàbá afáyára àti gbogbo wọn hátà bàbá wa al-Imam al-Akbar li Madinati Ọ̀fà bí wọ́n ṣe ń ṣe wá sí ìta gbangba bẹ́ẹ̀ ni wọ́n ń pè wá ń kọ̀rọ̀ wallahi lazim ń ṣe sùúrù alájà àgbà orí báyìí. àwọn àfáà àgbà Sheikh Bukhari bẹ́ẹ̀ làwọn náà bẹ́ẹ̀ ni àfáà àgbà Sanu Sheikh gbogbo wọn wọ́n ṣe ń sọ fún wa ń dàgbà wọn sọ fún wa lẹ́yìn wallahi gbogbo wọn tí mo dákọ̀ bí wọ́n ṣe ń ṣe nìyẹn. So anybody látòrí àfáà Saki àbẹ́nú àdàbí yíyà náà àwọn ọ̀dọ́ tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun tó bá wọn pọ̀ lẹ́nìkan tó fẹ́ bá jà jáwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ wá sí rẹ̀ pé kìí so o wá sí fídíò eléyìí pẹ̀lú ọkọ̀ ilé kéwù rẹ o so wọn ti mọ̀ pé ilé kéwù kọ́ ọ̀ràn ọlọ́run rẹ̀ ilé kéwù ọ̀ràn wa kọ̀ọ̀ràn ẹnì kankan níṣẹ́ tó bá fẹ́ lè jẹ́ anybody free láti support ibi tó bá wù láti tajà fẹ́ni tó bá wù láti rajà fẹ́ni tó bá wù ṣùgbọ́n ìbúwádùn àná yàní àni madrasatina ìbúwádùn náà àníhà gbogbo tí ó dà násà rẹ̀ so gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní markaz ọ̀fọ̀lọ́wọ̀n ọba àlekè ọlábẹ̀yìn ẹjọ́ tó bá wọn ẹ má tọ́dọ̀ àwọn alájà àgbà bí ṣe ń gun yíhun bẹ́ẹ̀ ni ń gun àwa náà káàánú wa jáde ká máa bí ibú ká máa ṣígbá ká máa ṣàwó ká máa túra wa láṣìírí wà lọ́rin kan náà kádàmà yìí fákàrún mímọ̀ fákìrì yìí lọ́rin so àwọn alájà àgbà rukunu min arkaniha ọba alágbàjẹ tí gbogbo àwọn àmìdá ìlú àwọn ará àtàwà wa wọ́n máa fún wa wọ́n máa bú wa búlù wa lọ́tún búlù wa lọ́sì so ẹ dákun torí tọ́lọ́hun ẹ rí pé mo wá náà ni mo sì ti tọ́ pé gbogbo wa láwọn a máa ṣẹ́tù rẹ̀ ni so lópin ìgbà tó bá jẹ́ pé àwa là ń lọ fínràn àfáà Saki ló lọ fínràn ó kọ alájí àgbàlẹ̀ gbèrú ẹ sì mọ̀ pé ẹ̀yin náà rọ́mùsùn mírù mú sí yá sí ilé madrasa so kẹ́ a máa sọ̀rọ̀ ẹni tẹ́bá anybody ní kẹ́ ẹ máa sọ̀rọ̀ àwọn tẹ́bá fẹ́ sọ̀rọ̀ ẹ dákun ẹ jẹ́ àwọn mọ̀ pé ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín kìí ṣe ẹ̀yin nìkan àtàwọn àdàbí àmì náà ẹ máa fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín pé ọ̀rọ̀ iṣẹ́ tẹ́ fẹ́ jẹ́ yìí o tara yín ni o ká má fi lè kí oyin kùn ẹni tó bá fi lè kí oyin kùn ń gbà ọlọ́run ó bì láyé oṣù bìlá kíámà assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Assalamu alaikum.